ẹ̀ ń blame ìbùkún àbí ó yá ẹ̀yin náà gbọ́rọ̀ yìí. nígbà yẹn Muyideen àwọn fásitì Àgbàlá Gabriel wọn petition Muyideen nígbà yẹn sí kò tó petition Muyideen àwọn kan níbi àsọ̀rọ̀ náà petition Àgbàlá Gabriel sọ̀rọ̀ mi yẹ yìí so ìbùkún wá pé Muyideen wípé wọ́n tẹ̀lé fẹ́sọ̀ tì yẹn kú gan o bẹ̀rẹ̀ máa akọ̀ gé kẹ́kẹ́ sọ̀tẹ̀ ìbùkún wá pé Àgbàlá ẹ̀ wá pé Muyideen pé wọ́n tẹ̀lé fi petition dádì Àgbàlá ṣé wọ́n àsọ̀kò tó fẹ́ fún wọn ni àsọ̀kò tó fẹ́ wọ́n dẹ̀ parí síbẹ̀ ní gbígbà sọ pé ṣé láti jọ sọ lélẹ̀ ṣáàdé wọn lélẹ̀ nígbà tí mo káwá àti Àgbàlá Gabriel tẹ̀ mara yín sùn ṣáàdé òde àṣìjọ sí lélẹ̀ yìí ìtọ́ tó bí voice put yẹn nìyẹn. I will play the rest of them. No, I will not play it for torí ọ̀rọ̀ wà ní court mi ní play jù bẹ́ẹ̀ yẹn lọ ọ̀rọ̀ wà nílé ẹjọ́ fẹ́ẹ́ kí jáde ní gbọ́dọ̀ sí nígbà táwọn ìṣẹ̀lẹ̀ mi ò sí nílé náà mi ìtẹ̀kọ́ travel bọ̀ wọ́n àgbàtí wọ́n adúláwọ̀ ẹ̀mí tó mi ń pa ẹ̀ṣẹ̀ ìrántí pé mi ọ̀rẹ́ alájà kìnnìkan bla 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 ní ìsínlé so ọ̀rọ̀ ẹ̀mí kan lọ́gbẹ̀ẹ́ pé alájà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tó bí mo ti bọ́ síta nìyẹn. ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ti gbọ́ torí àwọn èèyàn ń sọ wípé kò yẹ kí a jẹ́ kí ọ̀rọ̀ yìí lè dé level yìí àlàyé tó play audio yẹn lórí TikTok ẹ̀ gàgàgà lélẹ́yìí oyin àlàyé tó play audio yẹn lórí TikTok ẹ̀ lélẹ́yìí ṣẹ́tún gbọ́n mi báyìí tó tún tọ̀rọ̀ yẹn sọ nígbà yẹn ni o kì í ṣe bó ṣe sọ nígbà yẹn ni o so àwọn tó dá wàhálà sílẹ̀ tí Muyideen lọ́rùn gàgàgà lélẹ́yìí àwọn gàgàgà lélẹ́yìí ṣùgbọ́n èmi ti ń tòótọ́ gbogbo wọn pátá náà ni wọ́n á wá lọ tọ̀rọ̀ ẹ̀ sọ nílé ẹjọ́ torí àwọn kan sọ wípé ìbùkún kò yẹ kó gbé Muyideen lọ ilé ẹjọ́ mo sọnù fídíò mi tí mo release lákọ̀ọ́kọ́ pé wọ́n ní kò yẹ kí ìbùkún gbé Muyideen lọ ilé ẹjọ́ àwọn tẹ̀ sọ pé irọ́ ni irọ́ la pa kò pé lẹ́jọ́ gbákàbùkọ̀ ìwé ìpẹ́jọ́ ìlélẹ́ o ṣe ti rí bẹ́ẹ̀ tí Muyideen ti sign ṣe ti rí bẹ́ẹ̀ ìwé ìpẹ́jọ́ ìlélẹ́ torí nígbà tí ẹnu Muyideen dín kàrà tó ń dín dùdú tẹnu àwọn blogger náà dín kàrà tó ń dín dùdú ṣe jáde ńgbà yẹn kẹ́ dá wọn lẹ́kùn ẹ wá rí ń sìn pé àkàrà Muyideen fẹ́ tú sépo àkàrà àwọn bloggers fẹ́ tú sépo ẹ wá ń blame ìbùkún pé ṣé kò yẹ kí ìbùkún ro ti ìfẹ́ mọ́ lára ìfẹ́ wo ó ṣe ro ti ìfẹ́ mọ́ ìbùkún lára ẹni ṣé kò yẹ kí ìbùkún ro ìfẹ́ tó wà láàrin wọn Muyideen ò ṣe ròǹgbà yín gbà tó ń parọ́ mọ́ kódà orí òtẹ́ kan Àgbàlá Gabriel tó rà Àgbàlá Gabriel tẹ sọ pé ó ní ilé tó ń kọ́ ni Muyideen pọ́n wọn lè fọ ara ń bí owó bàbá yẹn ò tẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí this matter is between Ìbùkún versus Muyideen àtàwọn bloggers Muyideen àwọn tí Yorùbá wá sọ pé ẹni títí ẹ ti jóná ọlọ́mọ yẹ kó kóná mọ́ tìyàn ọ̀rọ̀ yẹn Muyideen yẹ kó máa gbàdúrà yẹn lórí ọ̀rọ̀ àwọn bloggers ẹ̀ it's like pé inú àwọn bloggers inú mi ò tẹ̀ dùn sí bọ́lọ̀ ń ṣe padà dùgbà ayé bọ̀bọ̀ yẹn tó ẹ wo bá ṣe ń sọ̀rọ̀ bẹ́ni pé ó sojú wọn ẹ wo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bẹ́ni pé ó sojú wọn tí Muyideen bá tẹ wàá gbọ́n ṣé àwọn fámìlì Muyideen náà ò gbọ́n ni sọ yẹ kẹ́ lajú sílẹ̀ káwọn kan pé àwọn oníyẹ̀yẹ́ bloggers kan kẹ́ dẹ̀ máa ba ayé bọ̀bọ̀ yẹn jẹ́ lójú yín kẹ́ náà dẹ̀ dákẹ́ kán dẹ̀ máa tiwọ́ ń gbó lójú yín gbogbo àwọn àfáyín sinmi nǹkan báyìí ẹ̀rí wọn kan jáde sọ̀rọ̀ nígbà tó ti rí pọ̀ bẹ́ẹ̀ ti bà wọ́n lọ́wọ́ ajígini arìgini wọ́n jà ńkọ́ ẹ̀rí kó sọ̀rọ̀ àfúnsọ́ ńkọ́ àfúnsọ́ ẹ̀rí kó sọ̀rọ̀ àbí afọlọ́run sọ́dẹ̀ ni ṣe ẹ̀rí kó sọ̀rọ̀ ó sì kù kan eléyìí tó máa ń sọ kánpọ̀kánpọ̀ náà lẹ́nu tó ní ọ̀rọ̀ yìí pé ìjà ìsinmi ṣe ẹ̀rí kó sọ̀rọ̀ nígbà tọ̀rọ̀ ọ̀bẹ ti bà wọ́n lọ́wọ́ à ń sọ fún yín gbà yẹn pé àwa tá a fọwọ́ lẹ́ràn ìyá ọmọ kẹta à ń ṣe bó tẹ̀ trọ́sì ìyá mi ìyálájẹ́ màmí ọ̀pọ̀lọpọ̀ ìyá ìṣẹ́ máa rẹ́rìn yẹ lélẹ́ ẹ̀tẹ̀ gbogbo àwọn bloggers ẹ̀ta tẹ̀ wà ní sáìdì ìyálájẹ́ ẹ̀ pé àtẹ̀ kí ọkọ̀ máa rẹ́rìn ni a máa rẹ́rìn ni bí nígbà àmọ́ nǹkan kan bí wàá dé wà nínú wa sáà máa rẹ́rìn ni tí a kò máa ṣe nǹkan tó wù ẹ́ lọ pàtó wá tó táìmù táwọn fẹ́ dì pẹ̀lú ẹ̀ àwọn ẹ̀ máa bẹ̀ káànù ṣùgbọ́n síbẹ̀ kò wá kí létà kọ́ni Muyideen kò yẹ kó wó lóòótọ́ ṣùgbọ́n àwọn tó ń tẹ̀lé wọ́n ti tì débi tó yẹ kó ti dé wọ́n ti tì débi tó yẹ kó ti dé ìwọ́n sì kátà sí ń sọ náà pé kó jáde kó wá sọ̀rọ̀ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ nígbà tó lè sọ pé rárá pé òun ò jáde jẹ́ kí lè yọ̀ bá yanjú ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ẹjọ́ máa dé lórúkọ mi ẹ bá mi share fídíò yẹn ẹ bá mi share fídíò yẹn ó dàbọ̀.